olóńkí àwọn ará Ọ̀yọ́ yìí o. Ó ní àwọn èèyàn kí káàbọ̀ sínú Ọ̀yọ́ yìí o. Ọba Akeem Abímbọ́lá Ọ̀wọ́adé o. Àwọn náà kí ọba o. Ọba ìlú Ọ̀yọ́ Tuntun lẹ́wọ̀ yìí o. Ìgbà rẹ̀ ọlọ́wọ́ Ọba Akeem Abímbọ́lá àwọn náà kí ọba o. Ọ̀wọ́adé. Ọ̀yọ́ dára fún wa o. Àdúrà ní gbogbo ọmọ ìlú ṣe fún kábíyèsí. Pé kí ìgbà àwọn ọmọdé ti fẹ́rù tọmọ lára. Kí aboyún ilé kọ́ máa bí wẹ́rẹ́. Kí wọ́n rí lójú orí lò. Ìgbà yín kó tù á lá. Ìgbà yín kó lọ fún wa o. Ọba Akeem Abímbọ́lá Ọ̀wọ́adé. Ọba tuntun jẹ nílùú Ọ̀yọ́. Ọba Ọ̀wọ́adé wọ ìlú Ọ̀yọ́ wá. Sọmọdé tàgbà ló ń ké kábíyèsí fún ọba Abímbọ́lá Ọ̀wọ́adé Aláàfin Ọ̀yọ́. Ọba tó ń jẹ lónìí. Òun ni ọmọ Aláàfin Àtìbà. Ọ̀yọ́ ọmọ Aláàfin Oyo pàṣẹ kẹrẹ ọmọ Àtìbà. Kábíyèsí o. Àdúrà ni àwọn ọba àwọn èèyàn ṣe. Ọba Abímbọ́lá òun ni ọmọ Àtìbà tó tẹ ìlú Ọ̀yọ́ dó. Nígbà tí Àtìbà kú, ó fi Ajédù tí ṣe àrẹ̀mọ rẹ̀, ó fi sí ipò, ó di ọba. Lẹ́yìn tí Ajédù kú, Láwàní Abúbíẹyá di ọba. Ọ̀kan lára àwọn ọmọ Láwàní Abúbíẹyá òun ni Ọ̀wọ́adé. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ní Láwàní Abúbíẹyá bí. Ṣùgbọ́n àwọn márùn-ún tí ó ṣe tí àwọn èèyàn mọ̀ jù, òun ni Ọládìgbòlù, Ọláwúwo, Agbòyìn, Tẹ̀là àti ìdílé Ọ̀wọ́adé tó ń jọba lónìí. Lára àwọn ọmọ Láwàní Abúbíẹyá òun ni ọba Ọ̀wọ́adé tó ń gorí ìtẹ́ àwọn bàbá rẹ̀ lónìí. Bí wọ́n bá gẹṣin nínú àwọn èèyàn ìlú Ọ̀yọ́, wọn ò ní kọsẹ̀. Tó nílé tàlejò tọkùnrin tóbìnrin, inú gbogbo ọmọ ìlú Ọ̀yọ́ lójú. Bí ọba tuntun jẹ́ nínú Ọ̀yọ́. Alágùn ọ̀fà gbọ́ àròlé àwọn olóyè kan tí oyè kan Ọ̀yọ́ láì. Aláròyé online TV ti wà ní ààfin Ọ̀yọ́ nílùú Ọ̀yọ́. Gbogbo àwọn ọmọ bíbí ìlú Ọ̀yọ́ ni wọ́n ti ń gbáradì tí wọ́n ti retí ọba tuntun, ọba Akeem Abímbọ́lá Ọ̀wọ́adé, ẹni tó gba ọ̀pá àṣẹ gẹ́gẹ́ bí Aláàfin Ọ̀yọ́ tuntun. Gbogbo àwọn ọmọ ìlú ni wọ́n ti wà ní ìkàlẹ̀ síjó tayọ̀ sí oníkálukú retí kábíyèsí. Láìpẹ́ láì jìnnà ni kábíyèsí máa wọ ààfin Ọ̀yọ́ wá. Gbogbo àwọn lọ́balọ́ba, àwọn ọ̀tọ̀kùlú ìlú, àwọn èèyàn ńláńlá ni wọ́n ti péjú pésẹ̀ síbẹ̀ láti kí ọba tuntun, ọba Akeem Abímbọ́lá Ọ̀wọ́adé sí ààfin ìlú Ọ̀yọ́. Àwọn onílù ààfin Ọ̀yọ́ lẹ́ ń wò yìí tí wọ́n fi ìlú kí àwọn èèyàn káàbọ̀ sí ààfin Ọ̀yọ́. Àwọn oníṣẹ̀ṣe, àwọn lọ́balọ́ba, àwọn níjòyè níjòyè wọ́n ti wà níkàlẹ̀ ní ààfin Ọ̀yọ́ láti kí ọba Ọ̀wọ́adé káàbọ̀ sí ààfin tuntun. Àwọn oníṣẹ̀ṣe ni wọ́n tò ní ọ̀wọ̀wọ́ yìí, wọ́n ń retí kábíyèsí ọba
Abímbọ́lá Owo Adé. Béèyàn bá ti dé Owódé nítòsí nílùú Ọ̀yọ́ yóò ti mọ̀ pé nǹkan ńláńlá kan ń ṣẹlẹ̀ lónìí. Láti ìdí ọ̀pẹ ni èrò ti ń wọ́ tí wọ́n lọ sí ààfin láti kí kábíyèsí káàbọ̀ sí ààfin. Láti Owódé títí dé ọjà Kẹsàn-án tó fi wọ ààfin ìlú Ọ̀yọ́. Àwọn èèyàn péjọ lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n láti kí ọba Owo Adé káàbọ̀ sí ààfin tuntun. Wámúwámú ni àwọn ẹ̀ṣọ́ aláàbò dúró láti rí i pé ìgbòkègbodò ọkọ̀ ó lọ bí ó ṣe yẹ. Bákan náà ni àwọn agbófinró ti wà ń kalẹ̀ láti rí i pé kò sí ìkọlùkọgbà, ohun gbogbo lọ gẹ́gẹ́ bí ó ṣe yẹ kó lọ nílùú Ọ̀yọ́. Gbogbo àwọn ọmọ bíbí ìlú náà ní inú wọn dùn láti kí kábíyèsí káàbọ̀ sí ààfin. Ní báyìí wọ́n ń retí ọba tuntun. Kábíyèsí ti wà lójú ọ̀nà láti wọ ààfin ìlú Ọ̀yọ́ wá. Wọ́n ń retí ọba Abímbọ́lá Owo Adé. Gbogbo wọn ń retí rẹ̀ láti kí kábíyèsí káàbọ̀ sí ààfin. Èmi mo pẹ́ lọ́lá ń kí o kábíyèsí káàbọ̀ sí ààfin inú ìlú sí ìlú ṣe ń bọ̀. Ìyá àfin mo pẹ́ lọ́lá. Èmi mo pẹ́ lọ́lá. Kábíyèsí ti dé o. Ọba ti wọ ààfin ìlú Ọ̀yọ́ wá o. Kábíyèsí ti wọ ààfin ìlú Ọ̀yọ́ wá o. Ọba Abímbọ́lá Owo Adé wọ́n ti wọ ìlú Ọ̀yọ́ wá o. Wọ́n ti wọ ìlú Ọ̀yọ́ wá o. Wọ́n gbé kábíyèsí bọ̀. Tó nílé tàlejò tọkùnrin tóbìnrin ni wọ́n ń retí ọba Abímbọ́lá. Inú gbogbo ọba lójú, inú gbogbo ọmọ ìlú lójú láti kábíyèsí. Alágogo ọjà. Nígbàjẹ́. Ó ṣe wà á ti lọ́ba o. Àwa lọ́lọ́ba. Ayé èlé o, àwa lọ́lọ́ba. Àwọn ọmọ Ọ̀yọ́ lẹ́wọ̀ tí wọ́n fi ìdùnnú wọn hàn yìí o. Àwa lọ́ba. Alájí Akímù lọ́ba wa o. Abímbọ́lá Owo Adé Alágogo ọjà kábíyèsí o. Kábíyèsí bàbá. Ọba tuntun tí ó ń jẹ lónìí, ọba Abímbọ́lá Owo Adé, ó jẹ́ ọmọ ọba Àtìbà tí í ṣe Aláàfin tó tẹ ìlú Ọ̀yọ́ tuntun dó. Àwọn àmọ̀tẹ́kùn, àwọn fìjìláńtẹ́, gbogbo àwọn èèyàn ni wọ́n ti wà ní ìdúró wámúwámú ní oríta tó wà ní ìlú Ọ̀yọ́ tó lọ sí ọ̀nà ààfin. Ojú àbátá nílùú Ọ̀yọ́ ni àwọn èèyàn ti wà. Ọba tuntun wọ ìlú Ọ̀yọ́ wá, ọba Akeem Abímbọ́lá wọ ìlú Ọ̀yọ́ wá. Ọba Akeem Abímbọ́lá wọ ìlú Ọ̀yọ́ wá. Àwọn lọ́balọ́ba, àwọn àmọ̀tẹ́kùn, àwọn níjòyè wọ́n ti dúró wámúwámú láti kí ọba káàbọ̀. Àwọn tó ń darí ọkọ̀ lẹ́wọ̀n yìí bí wọ́n ṣe ń darí mọ́tò lọ tí wọ́n ń darí ẹ̀ bọ̀ láti lè jẹ́ kí ohun gbogbo kó lọ bó ṣe tó àti bó ṣe yẹ. A ní àwọn ikọ̀ àmọ̀tẹ́kùn, a ní àwọn fìjìláńtẹ́, a ní àwọn
ostra èyí tó jẹ́ osma tí àwọn tó jẹ́ ẹ̀ṣọ́ ààbò ẹ̀ṣọ́ ìdarí mọ́tò fún ìlú Ọ̀yọ́ gbogbo wọn ni wọ́n wà ní ìkàlẹ̀ láti mójútó bí gbogbo nǹkan ṣe ń lọ kó lè bá a lọ ní ìrọwọ́rọsẹ̀ àwọn aráàlú Ọ̀yọ́ kó lè pa ìdùnnú wọn mọ́ra gbogbo wọn ti wà ní ìdúró wámúwámú níwájú ààfin Ọ̀yọ́ wọ́n ń retí ọba Bímbọ́lá Ọ̀wọ́adé kábíyèsí ti wà nítòsí àwọn èèyàn Ọ̀yọ́ náà ti wà níkàlẹ̀ láti kí ọba tuntun káàbọ̀ àwọn ará Ọ̀yọ́ lẹ̀ ń wò yìí ní èjèèjì lọ́kọ̀ọ̀kan. Ààfin Ọ̀yọ́ ní Aláròyé online TV ló sì mú àwọn nǹkan yìí wá sí ojú wòran yín nílùú Ọ̀yọ́. Níṣe ni gbogbo wọn kíra wọn kú oríire tí inú wọn ń dùn tí ayọ̀ wọn sì ń kún bẹ́ẹ̀ ni wọ́n ń gbàdúrà fún ọba tuntun ọba Bímbọ́lá pé ìgbà rẹ̀ yóò tu gbogbo Ọ̀yọ́ lára pé eku á máa ké bí eku ní àsìkò tiẹ̀ ẹyẹ á máa ké bí ẹyẹ àwọn ará Ọ̀yọ́ ni wọ́n fi ìdùnnú wọn hàn tẹ́ ń wò wọ́n yìí wọn ò lè pa ìdùnnú wọn mọ́ra. Kábíyèsí ti ń súnmọ́ tòsí báyìí àwọn agbófinró ti wà ń bẹ̀. Àwọn oníṣẹ̀ṣe àwọn oníbílẹ̀ oríṣiríṣi àwọn èèyàn lọ́lọ́kan òjọ̀kan ni wọ́n ti wà níbí. Àwọn oníṣògo ti wà níkàlẹ̀ wọ́n retí ọba. Àwọn ará Ọ̀yọ́ ni wọ́n sọ̀rọ̀ yìí o wọ́n ní ìrúfẹ́ mi lóye ní ọba tuntun yìí o wọ́n gbàdúrà pé kí ẹ̀mí ọba kógùn. Wọ́n ní gbogbo ọmọ bíbí ìlú Ọ̀yọ́ ló fọwọ́ sí inú àwọn dùn ayọ̀ àwọn dùn pé ọba tuntun wa kọ́. Inú wa dùn, ayọ̀ wa kún, wàláhì. Ayọ̀ yín kún. Alhamdulillah. Adúpẹ́ fọ́lọ́run. Gbogbo wọn ni wọ́n ń sọ báyìí o pé ó tẹ́ àwọn lọ́rùn pé ọba Bímbọ́lá tí wọ́n mú wá tí ó ṣẹ̀ṣẹ̀ jẹ Ọ̀wọ́ Ajé wọn ló tẹ́ àwọn lọ́rùn. Àdúrà ni wọ́n ń gbà lẹ́yọ kọ̀ọ̀kan pé kí àsìkò kábíyèsí kó tu àwọn lára. Ẹ rí i pé gbogbo àwọn ará Ọ̀yọ́ ni wọ́n jáde lógúnlógún gbogbo ọmọ Ọ̀yọ́ ni wọ́n jáde lógúnlógún ni wọ́n jáde lọ́gbọ̀nlọ́gbọ̀n ni wọ́n ń dúró de kábíyèsí ọba Akeem Abímbọ́lá wọ́n ń gbàdúrà pé ìgbà wọn yóò tù wọ́n lára àṣẹ. Ẹ̀mí lákòókò tiẹ̀. Báwo ló ṣe rí nínú yín lẹ́yìn pé ọba tó ti jẹ́ ìlú Ọ̀yọ́? Gbogbo ọmọ bíbí ìlú Ọ̀yọ́ ni wọ́n fi ìlú wọn hàn yìí o. Àwọn lẹ̀ ń wò yìí o. Wọ́n ní inú àwọn dùn sí. Bẹ́ẹ̀ ni wọ́n ń rọ̀jò àdúrà pé kí ọba tuntun tó jẹ yìí kó pẹ́pẹ́pẹ́ lórí ìtẹ́, kí ó gbó kó tán, kí ìgbà rẹ̀ kó tu gbogbo ìlú Ọ̀yọ́ lára, kí eku máa ké bí eku, kí ẹyẹ máa ké bí ẹyẹ, kí aboyún ilé kó máa bí wẹ́rẹ́. Wọ́n ní lásìkò ọba àwọn kí àgàn máa tọwọ́ àlàbòsùn.
wọ́n ní lásìkò ọba tuntun yìí kí nǹkan rere gbogbo kó máa ṣẹlẹ̀ nílùú Ọ̀yọ́. A rí i pé ìṣẹ̀ṣe làgbà àwọn oníṣẹ́ ògbóni mẹ́fà ògbóni àbọ̀ àwọn ẹgbẹ́ ògbóni olè ń wò yìí àwọn.